tẹ́mi náà tún máa dúpẹ́ ní kọ̀rọ̀ ní gbangba mo fi ọjọ́ bíi pé ọlọ́run wá fún mi kò fún mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan. àmọ́ pé kò sí bí ọ̀ṣun lè wà nílé ayé tó bá ṣoríire ìpèníjà máa wà àwọn ìpèníjà wo ni ẹ kojú kó tó di pé ọlọ́run wá gbà fún yín. sẹ́rí ilé ayé ogun ni lóòótọ́ àmọ́ mo sọ́lẹ̀ kan mo ní tọ́lọ́run bá lóun dé òde ni tí bá sọ fún yín pé torí mi kì í parọ́ nígbà tí mo fẹ́ travel out tí mọ̀yẹ́ kọ̀ wá pé kí n lọ show film mi mo bá ṣe níta ṣe private premier gbogbo èrò ọkàn mi pé parọ́ ìtìlẹ̀ tọ́lọ́run eré mọ́tò ni mo bá lọ pé kébì náà tiẹ̀ kéèjì mọ́tò tí wọ́n máa bùgá àmọ́ mo ṣe débẹ̀ náà pé kí ló ń ṣe mọ́tò tó yẹ pé láàrin ọdún méjì náà àwọn ayé máa sọ pé a ò tí tó pààrọ̀ mọ́tò yìí ọ̀gbẹ́ni tó bá pè ní next 15 years níbù tí ọgọ́ bá dàgbà tó bá lọ tán ọmọ ẹ máa wà mẹ́ ọmọ wọn òun ni mo fẹ́ ṣe fún ẹ bọ́lá ṣe fẹ́ ṣe èmi ò mọ̀ bọ́lá nǹkan ṣe àǹtí mi lọ mo ṣe ń lọ náà oríṣiríṣi ọ̀rọ̀ ni ó ti pẹ́ jù ó ti ṣe kí ni ọlọ́run ló mú mi bọ̀ àwọn èèyàn sọ pé mo pẹ́ ṣọ́lọ́ ń pẹ́ rí ni ọlọ́run ò pẹ́ o níbi iṣẹ́ tíátà yìí mo mọ̀ pé ọlọ́run ò pẹ́ lórí ọ̀rọ̀ mi ọmọ ìkéré náà ni mí ọlọ́pẹ́ àti orí jágbó fa wàhálà ìlú máa ń ra ìtúrí àwọn bí a ti dàgbà bí ò dàgbà tara àmọ́ níbi iṣẹ́ tíátà àsìkò tọ́lọ́ ṣe sí kò pẹ́ rárá gbogbo àwọn àtàdé ń retí irú ẹ̀ náà ọlọ́run ò ní pẹ́ lọ́rọ̀ wa ẹgbà tó máa rọ̀ wá lọ́rùn táwọn yẹn máa sọ pé àsìkò tí nǹkan lè nìwọ́kọ́